ibi ọ̀rọ̀ Yorùbá náà ni wọn á ní kókó báyìí òun lè gun ní àsùkù náà ní egun àgbàdo káwá sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ iye ọmọlúàbí ní jẹ́ fún ni. Bẹ́ẹ̀ ni lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá alájẹ́ òbalẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ní tí ń gún wa ní kẹsẹ̀ tó sì ń ṣe wá lóòdó tá a fi ń ṣe bẹ́ẹ̀ tẹpẹlẹ mọ́ ròyìn lájẹ́ òbalẹ̀ lónìí wípé gbogbo ròyìn tá a bá mú wá lórí ìkànnì yìí wíbẹ̀ jẹ́bẹ̀ àjẹ́ òbalẹ̀ ni ó jẹ́ wípé bó bá ṣe rí gan bẹ́ẹ̀ náà làásì máa ń sọ láì láfikún àbáyọ kúrò bí máa ṣe tàwa náà kọ́ Elédùmarè ní ká máa fọpẹ́ fún àti gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa pé ẹ̀kọ́ àdúró tì gbogbo ìgbà Elédùmarè yóò jó nídúró ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn fún tásìkò yìí náà làyànfẹ́ Elédùmarè máa tún ṣe bẹ́ẹ̀ mú wá bí ìṣe mi kókó oníròyìn rèé ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ẹ jẹ́ máa bẹ̀rẹ̀ láti ibi tó ga jùlọ báyìí pẹ̀lú bí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe pé ọdún méjì lórí àlééfà báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń jáde síta. Àtíkù ló sọ bímọ wípé Tinubu ti kùnà nínú ìṣèjọba rẹ̀ dandan ni kí coalition kó gbé jáde nínú ètò ìdìbò ọdún 2027. Ǹjẹ́ ẹ ti gbọ́ iye ẹ̀mí ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ bọ́ láàrin ọdún méjì ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Ó ti lé ní 10,217 báyìí gẹ́gẹ́ bí àjọ Amnesty bí wọ́n ṣe ṣe ní àlàyé. Ó ti pé ọdún mẹ́rìndínlọ́gbọ̀n sẹ́yìn tá a ti ṣe bẹ́ẹ̀ lo ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ síbẹ̀síbẹ̀ kò sí yàtọ̀ kan rárá níbi ìṣèjọba ọ̀hún pẹ̀lú ti ológun. Agbègbè òṣèlú NNPP kan ló sọ èyí di mímọ̀. Ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Benue ti fún àwọn Fúlàní lọ́jọ́ 14 gbáko láti kúrò lórí ilẹ̀ wọn tàbí kan ṣe bẹ́ẹ̀ kan rí ohun tí ojú wọn ò rí rí. Bẹ́ẹ̀ làwọn agbébọn mà tún ya wọ ààfin orí adé kan ní ìpínlẹ̀ Nasarawa wọ́n sì ti jí orí adé náà gbé lọ báyìí. Orí kó àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ wọn yọ lọ́wọ́ ikú òjijì èyí tí lẹ́yìn tí ilé ẹ̀kọ́ tá ti ṣe ìdánwò tó wó lulẹ̀ lásìkò ìdánwò wọn. Ọwọ́ àwọn immigration ó ti tẹ ológun owó ìpínlẹ̀ Enugu lásìkò tó fẹ́ jápa láti orí omi ní ìpínlẹ̀ lásìkò tó fẹ́ jápa. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Pẹ̀lú bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ọdún kejì lórí àlééfà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń ṣe bẹ́ẹ̀ tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà báyìí oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń wú jáde níbi tí Àtíkù Abubakar ló ti sọ dúró pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti kùnà dandan sí ni kí coalition kó gbé jáde nínú ètò ìdìbò lọ́dún 2027. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú PDP tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yan Àtíkù Abubakar ó mà ti ṣe náà lẹ́yìn pé àwọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kájú lù ó ní dandan sí ni kò ṣe bẹ́ẹ̀ kò yà bẹ́ẹ̀ ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò fàyélẹ̀ fún ìjọba àwarawa bí kì í ṣe ìjọba aládàáṣe àti apàṣẹwàá tó lò ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó máa ṣe àlàyé pé láàrin ọdún méjì táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti wà lórí àlééfà níṣe ni nǹkan ò lọ bí nǹkan bó ṣe yẹ kó lọ tẹ́kọ̀ kébi eku ẹyẹ ò sì kébi ẹyẹ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe ní àlàyé pé ìṣèjọba rẹ̀ láàrin ọdún méjì ọ̀hún ó ti mú ìdàgbàsókè bá ìṣẹ́ àti òṣì láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó sì tún ṣe bẹ́ẹ̀ fi ààyè sílẹ̀ tó tún ṣe ìtẹ̀síwájú fáwọn tó ríṣẹ́ gé ọlà fún láti máa lo agbára lórí àwọn mẹ̀kúnnù gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé láàrin ọdún méjì sẹ́yìn tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ̀rẹ̀ ó ní àwọn àjọ Global Hunger Index ni wọ́n ti sọdún mọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà wọn ló wà ní ipò 18 lára àwọn orílẹ̀-èdè èyí tí ìṣẹ́ àti òṣì tó ń bá fínra àti ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́. Bẹ́ẹ̀ náà ló tún ní láàrin ọdún méjì ààrẹ Bọ́lá Ahmed Tinubu níṣe ni ààrẹ bá gbèsè èyí tí owó rẹ̀ tó 49 trillion naira láàrin ọdún 2023 tó gun orí àlééfà oníṣẹ́rí lásìkò tá a wọ̀ yìí láàrin ọdún méjì péré níṣe ni gbèsè táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti jẹ ó ti tó 144 trillion naira láàrin ọdún méjì ó ní níṣe ni ààrẹ ọ̀hún ló ń fi gbèsè sọ́nù tó fi ń sẹ̀sọ́ tó sì ń ṣe àkóbá fún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ní pẹ̀lú gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ yìí àlè káwọ́gbéra bẹ́ẹ̀ láàsì ní dákẹ́ a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí bá ṣe ṣe àkójọpọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀
láti yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà bó bá di inú ètò ìdìbò ọdún 2027. Ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ ti gbọ́ iye ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ bọ́ láàrin ọdún méjì ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Àjọ Amnesty náà ti ṣe ní àlàyé wípé ó ti lé ní 10,270 ènìyàn báyìí tó ti jáde láyé. The International Human Rights, àjọ tó ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn káàkiri orílẹ̀-èdè àgbáláyé ẹ̀ka ti orílẹ̀-èdè Nàìjíríà, onímọ̀ ti ṣe àlàyé láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ dàrẹ́tọ̀ àgbà fún àjọ Amnesty International títí orílẹ̀-èdè Nàìjíríà, ìyún Isa Sanusi, lásìkò tí ó ń ṣe bẹ́ẹ̀ ṣe àlàyé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọdún méjì rẹ̀ lórí àlééfà. Ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé ṣẹ̀rí láàrin ọdún méjì yìí nǹkan mọ̀ ti bàjẹ́ mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́, ní pàtàkì jùlọ ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ti bọ́ ó ti pọ̀ jù láàrin ọdún méjì ọ̀hún. Ó ní látàrí àìsí ètò ààbò àti ìlérí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe tó kùnà láti mú ìlérí ọ̀hún ṣẹ. Ó ní ní ìpínlẹ̀ Benue, Zamfara, Plateau, Katsina, Sokoto, Kebbi, Edo, Borno, àwọn ìpínlẹ̀ yìí ó ní ìpànìyàn ló ti wọ́pọ̀ jùlọ láàrin ọdún méjì ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Láàrin ọdún méjì ọ̀hún olótún ní àwọn ènìyàn burúkú ọ̀hún kan jẹ́ ikọ̀ agbésùmọ̀mí tuntun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ kóra wọn jọ ibi tá a ti rí ìdí Lakurawa tí wọ́n da ìpínlẹ̀ Kebbi láàmú, àwọn Mahmuda tí wọ́n da ìpínlẹ̀ Kwara náà tí wọ́n dà láàmú, nígbà tí ó mọ̀ ṣe àlàyé bí ikú àti ìfẹ̀míṣòfò àwọn ènìyàn bó ṣe pọ̀ tó láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ó ní ní ìpínlẹ̀ Benue kò dín ní ènìyàn 6,896 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí ikú jẹ lọ́wọ́ ẹbọra, nígbà tí ìpínlẹ̀ Plateau tó jẹ́ 2,630. Ní ìpínlẹ̀ Zamfara ènìyàn tí òǹkà wọn jẹ́ 273 ó ní wọ́n ti papòdà tí àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí báńdíìtì náà ti ṣekú pa wọ́n, nígbà kan sì ní 467 ó ní wọ́n jí gbé. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Katsina níbi tó ti ní àkọsílẹ̀ 294 àwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé, nígbà tí wọ́n sì jí àwọn ènìyàn tí òǹkà tàwọn náà jẹ́ 306 náà jí wọn gbé. Ọ̀pọ̀ ilé náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dàrú tí wọ́n ti dàwó, ọ̀pọ̀lọpọ̀ dúkìá ilé ìwòsàn, ilé ìjọsìn àti ọjà náà tó ti ṣe bẹ́ẹ̀ dáná sun, náà ti sọ di ẹ̀dùn arinlẹ̀ láàrin ọdún méjì ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó náà ní gbogbo èyí ó ní ó wáyé. Bẹ́ẹ̀ náà ló tún ṣe ní àlàyé wípé ènìyàn tí òǹkà wọn jẹ́ 450,000 ó náà ti di aláìnílé lórí ní ìpínlẹ̀ Benue látàrí ìkọlù àwọn Fúlàní darandaran gbogbogbà tí wọ́n sì ti rójútùú sí títí di àkókò yìí. Bẹ́ẹ̀ náà ló tún ní 65,000 ènìyàn ní ti ìpínlẹ̀ Plateau táwọn náà ti di aláìnílé lórí mọ́ báyìí tó sì wà ní ibi tí ìjọba tó kó wọn sí. Wọ́n ní táwọn rí tó ń fa ìdàgbàsókè fún ìkọlù àti ìgbésùmọ̀mí tó ń wáyé lemọ́lemọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kò sẹ́yìn bí ìjọba ti fi ọwọ́ rẹ̀ mú ètò ààbò tí wọ́n sì ṣe ìdájọ́ tó tọ́ àtèyí tó yẹ lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tí wọ́n fi ṣòfò ní orílẹ̀‐èdè Nàìjíríà. Pẹ̀lú bí ó ṣe di ọdún 26 sẹ́yìn báyìí tá a ti ṣe bẹ́ẹ̀ gba ìjọba àwa-arawa lórílẹ̀‐èdè Nàìjíríà, ní ṣe ni kò sí ìyàtọ̀ nínú ìṣèjọba àwa-arawa àti ti ológun láàrin ọdún 26 ọ̀hún. Ẹni tó jẹ́ àgbẹ̀gbẹ́ òṣèlú NNPP kan ló sọ èyí di mímọ̀. Olóyè nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó ó ní ó máa ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò tó ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn ní àná òde yìí, nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe àyájọ́ ọdún méjì tó ti wà lórí àlééfà. Ibẹ̀ ló náà ti ṣe ní àlàyé pé láti ọdún 1999 tá a ti ń ṣe bẹ́ẹ̀ lo ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà títí di àkókò yìí sí a máa parọ́ tanra wa, kò sí ìyàtọ̀ kankan nínú ìṣèjọba àwarawa bí tí wù kó mọ̀ sí ti àwọn ológun tá a ti ń lò bọ̀ látẹ̀yìnwá. Ó ní gbogbo ìjọba tó gorí àlééfà lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n kùnà láti mú ìlérí àti àdéhùn wọn ṣẹ gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ ológun náà bọ́n ṣe máa ń ṣe. Bẹ́ẹ̀ náà ló tún ṣe ní àlàyé pé ìṣèjọba apàṣẹwàá wọn ló tiẹ̀ wá pọ̀ jù láti ọdún náà lọ́hùn títí di àkókò yìí, nígbà tí ó sì mọ̀ ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ìlérí táàrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe lásìkò
ìpolongo ìbò ó mọ̀ ní wípé òun yóò jẹ́ kí ètò ààbò tó péye kó jọba lórílẹ̀-èdè Nàìjíríà, pàtàkì jùlọ iná ọba tí ń ṣe iná mọ̀nàmọ́ná yóò dúró wámúwámú. Ó ní gbogbo ẹ̀ ààrẹ mọ̀ ti kùnà láti mú àwọn nǹkan yìí ṣẹ, ní tí ń ṣe àfihàn pé níṣe ni ìṣèjọba rẹ̀ ò mú tàwa ara wa lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ló tún ṣe ní àlàyé pé òun rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó gbé ìgbésẹ̀ akin láti lè jẹ́ kí iná mọ̀nàmọ́ná iná ọba kó ṣe bẹ́ẹ̀ kó dùn rí kó sì dúró wámúwámú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nítorí wípé gbogbo àwọn ènìyàn tó yẹ kí wọ́n máa kó iléeṣẹ́ wọn bọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà náà ti pa orílẹ̀-èdè Nàìjíríà tì, tá sì ti fi ojú ìmẹ́rí wo orílẹ̀-èdè yìí látàrí iná ọba èyí tí kò dúró déédéé tó sì mú ìfàsẹ́yìn bọ orílẹ̀-èdè Nàìjíríà láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Mo kúrò lágbọn òṣèlú báyìí, ọ̀rọ̀ ti di ti àwarawa. Ìgbìmọ̀ lọ́balọ́ba ti ìpínlẹ̀ Benue náà ti ṣe ní àlàyé wípé káwọn Fúlàní darandaran kí wọ́n fún ọ ní ọjọ́ 14 gbáko láti kúrò lórí ilẹ̀ wọn tàbí kán fi ojú wọn rí ní tí kò tẹ́ wọn lọ́rùn. Agbáríjọ àwọn orí adé ìpínlẹ̀ Benue láti ọ̀dọ̀ TOO TV àti alága fáwọn ọba ìpínlẹ̀ ọ̀hún ọ̀jọ̀gbọ́n James Lazua Ayate tó tún fi mọ́ Ochidi Oma ọba John Elaigwo Odogbo pẹ̀lú àwọn èèkàn nínú ìṣèjọba ìpínlẹ̀ Benue níbi tá a ti rí igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Sam Ode ètò ìṣojú fún gómìnà ìpínlẹ̀ Benue lásìkò ìpàdé ọ̀hún èyí tó wáyé tí wọ́n pè ní town hall meeting èyí tó wáyé ní banquet ti ìjọba ìpínlẹ̀ Benue ní Makurdi nínú ilé ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Ibẹ̀ náà mà ti ṣe ní àlàyé ọ̀rọ̀ pé ìkọlù àwọn Fúlàní darandaran yìí ó ti tó gẹ́, ó sì ti sú àwọn òṣìṣẹ́ tán àti káwọ́ gbéra láti máa wo bí àwọn ènìyàn wọn ṣe ń pa wọ́n ní ìpakúpa. Fún ìdí èyí àwọn fún wọn ní ọjọ́ 14 àti Fúlàní gidi àti Fúlàní darandaran àti Fúlàní pààyàn gbogbo wọn náà ní àwọn fún ní àǹfààní ọjọ́ 14 gbáko kí gbogbo wọn fi kó kàńgárà wọn kán sì palẹ̀ ẹrù wọn mọ́ kúrò ní gbogbo agbègbè ní ìpínlẹ̀ Benue. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ihun tí ojú wọn bá rí léṣe ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi ara mọ́ o pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé. Bẹ́ẹ̀ ni ìṣèjọba ìpínlẹ̀ Benue náà náà wọ́n lọ́wọ́ sí ìgbésẹ̀ yìí àti ìforíkorí àwọn orí adé lórí bí wọ́n ṣe ṣe níbi tá a ti rí ẹni tó tún jẹ́ akọ̀wé fún gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Emmanuel Chinji àtàwọn èkèèkàn bíi kọmíṣánná àti àwọn míì nínú ìjọba ìpínlẹ̀ Benue tí gbogbo wọn sì ní inú àwọn dùn sí ìgbésẹ̀ ọ̀hún káwọn Fúlàní náà tètè pa kìtì mọ́lẹ̀ káwọn wọ ojútùú sí ìkìlọ̀ táwọn fún wọn yìí kọjọ́ 14 kó tó pé ti pé ìpínlẹ̀ Benue ó ti di ibi tí ó di ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn ènìyàn táwọn Fúlàní darandaran náà fojoojúmọ́ ṣọ̀ṣẹ́ nínú ìkọlù láti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn orí adé ní ó tó gẹ́ o, àwọn ò lè wòran mọ́ báyìí kán máa pa àwọn ènìyàn wọn. Ìdí èyí o, ẹ kúrò nílẹ̀ wa láàrin ọjọ́ 14 péré. Bẹ́ẹ̀ làwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ ya wọ ààfin orí adé kan ti ìpínlẹ̀ Nasarawa, wọ́n sì ti jí orí adé ọ̀hún gbé wọ inú igbó sálọ báyìí. Ààfin ti Zangari ń darí ní ìjọba ìbílẹ̀ Kokona ìpínlẹ̀ Nasarawa ti ààfin Emmanuel Omaji tó jẹ́ orí adé ní agbègbè ọ̀hún ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán ti jí gbé wọ inú igbó lọ báyìí gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ àwọn ènìyàn tán jẹ́ olùgbé agbègbè ọ̀hún tọ́rọ̀ náà ṣojú wọn. Wọ́n ṣe ní àlàyé pé àwọn agbébọn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ àdúgbò ọ̀hún tán sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kólekóle lálẹ́ ọjọ́ 28 nínú oṣù tá a wọ̀ yìí nínú èyí tí wọ́n ṣe ní àlàyé wípé ìbọn ọ̀hún níyìn rẹ̀ ó le púpọ̀ tó ń kálukú sì sá àsálà fún ẹ̀mí rẹ̀. Báyìí náà ṣe ni wọ́n ya wọ ààfin orí adé ọ̀hún o wọ́n sì palẹ̀ orí adé mọ́ kúrò ní ààfin rẹ̀ wọ́n ti gbé wọ inú igbó sálọ báyìí. Ẹni tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa Rahman Nasir ó fi ìdí ìròyìn náà ó fi múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ làwọn ti kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pàtàkì jùlọ àwọn ọlọ́pàá wọ kọ̀rọ̀kọ́ndù inú igbó tí ń bẹ ní ìpínlẹ̀ Nasarawa láti ṣe àwárí àwọn ènìyàn ọ̀hún kán sì dá orí adé ọ̀hún padà sí ààfin rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Níṣe ni orí kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yọ lọ́wọ́ ikú òjijì lẹ́yìn tí ilé ẹ̀kọ́ wọn ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ lásìkò ìdánwò ní ìpínlẹ̀ Taraba. Ilé ẹ̀kọ́ ìjọba tó pè ní Government Secondary School ló ń bẹ ní
Namnayi ìjọba ìbílẹ̀ Gasol ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé wípé lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ onípele ìkẹyìn ní ilé ẹ̀kọ́ girama tán kọ ìdánwò WAEC wọn lọ́wọ́ ó ní òjò líle àti afẹ́fẹ́ líle ọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní yọ̀ tó sì ń fẹ́ ní kíkankíkan èyí tó mú kí ilé ẹ̀kọ́ ọ̀hún tó dàwó lulẹ̀ lu àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìdánwò lọ́wọ́ àtàwọn olùkọ́ wọn tó fi mọ́ agùnbánirọ̀ èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ mójútó bí ètò ìdánwò ọ̀hún bó ṣe ti ń lọ nínú àlàyé tí wọ́n ṣe pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ nípele ẹ̀ka kejì lẹ́yìn tí àwọn ta àkọ́kọ́ tán ti ṣe ìdánwò ọ̀hún tán táwọn ẹ̀ka kejì náà ń ṣe lọ́wọ́ tí ìjì náà tó fi bẹ̀rẹ̀ sí ní jà nínú ètò sì wó lulẹ̀ bo àwọn akẹ́kọ̀ọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ náà ni wọ́n fi ara pa àtàwọn olùkọ́ wọn tó tún fi mọ́ àwọn ènìyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ mójútó bí ètò ìdánwò náà bí ó ṣe ti ń lọ nínú àlàyé tán ṣe wọ́n ní kì í ṣe iléèwé ọ̀hún nìkan wọ́n ní ìjì líle náà ló bàjẹ́ àbí tó dàwó bí kì í ṣe pé àwọn ilé kọ̀ọ̀kan náà ní inú ìlú tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Gasol yìí ó ní ọwọ́jà ìjì líle àti òjò náà ó ní ó dé ní ìpínlẹ̀ Taraba. Ọwọ́ àwọn immigration ló ti tẹ ológun ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Enugu lásìkò tó ń gbìyànjú láti jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátá fún àjọ immigration lórílẹ̀-èdè yìí KN Nandap bó ṣe fi ìdí ìròyìn náà bó ṣe fi múlẹ̀ wípé ọ̀daràn tó jẹ́ ajínigbé àti afiniṣògùn ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Enugu èyí tán ti kéde rẹ̀ wípé wọ́n ń wá báyìí lẹ́yìn tí àṣírí rẹ̀ tú wípé ó ti rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ́lẹ̀ ní inú ilé rẹ̀ tó sì tún fẹ́ gbìyànjú láti jí ọmọ ọdún 13 kan láti jí gbé ṣe ètùtù ọ̀rọ̀ ní inú ìpínlẹ̀ ọ̀hún ètò pé orúkọ rẹ̀ ní Obilevi Obieze tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Levi Obuonyeka ètò ń gbé ní agbègbè Umuojo ìjọba ìbílẹ̀ Ezeagu ní ìpínlẹ̀ Enugu ọ̀hún gẹ́gẹ́ bá ṣe ti mú ìròyìn náà wá ṣáájú wípé níṣe ni àwọn ọ̀dọ́ langba wọn ti dáná sun ilé arákùnrin ọ̀hún tí ìjọba ìpínlẹ̀ Enugu lábẹ́ aláṣẹ àti olùdarí Peter Mbah táwọn náà sì ti pàṣẹ wípé kí wọ́n wó ilé arákùnrin ọ̀hún kan wó lulẹ̀ àti gbogbo ibi tó fi ṣe ojúbọ tó fi ń ṣe bẹ́ẹ̀ wu ìwà burúkú àti ìjínigbé ìpànìyàn àti ìfènìyàn ṣe ètùtù ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Enugu wàyí ò níṣẹ́ náà ní ọwọ́ bá ní checkpoint Gbájì ní òpópónà Bàdágìrì sí Sẹ̀mẹ̀ lórí ọ̀kadà lásìkò tó ń gbìyànjú láti fi òru dúdú jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tán ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn paraku èyí tí wọ́n wá. Ìpínlẹ̀ Niger ó ní màá fi ṣe ẹnu mi ní dédé síbí fún ti àsìkò yìí níbi tí òjò àrọ̀rọ̀dá kan tó ti ṣe bẹ́ẹ̀ pa dúkìá tó sì tún ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Lágbègbè Makwa ní ìpínlẹ̀ Niger ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe ní òjò tó rọ̀ lárọ̀rọ̀dá ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ tó fa ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù níbi tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá tó ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ gẹ́gẹ́ bí ìròyìn náà bí ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ kò dín ní ènìyàn 21 báyìí tí wọ́n ti ṣe ní àlàyé pé òjò àrọ̀rọ̀dá náà ó ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ní ẹnu wọn níbi tá a ti rí ọmọ kékeré obìnrin àti àwọn àgbàlagbà tí omi àgbàrá ńlá tó ṣe bẹ́ẹ̀ tó gbé wọn lọ tó sì ṣekú pa wọ́n wàyí ò á ṣe àfihàn àwọn fídíò ọ̀hún lóníwọ̀nba pẹ̀lú bí àkókò tó bá ṣe gbà wá mọ́ lórí ìkànnì tí a wà yìí ẹ sì rántí wípé àwọn àjọ tán mójútó bí ojú ọjọ́ ṣe ń rí ní orílẹ̀-èdè Nàìjíríà náà ti kọ́kọ́ fi ìkéde náà léde pé àwọn ìpínlẹ̀ kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ ya ikọ̀ ojú ni alákànfin sọrí lásìkò òjò tá a wà yìí torí wípé ìjì líle òjò àrọ̀rọ̀dá gbogbo ẹ̀ ni yóò mú dání kọ́pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá kó lè bá wà ní ètò ààbò tó péye náà jẹ́ kán fi ìròyìn náà kán fi léde fídíò rẹ̀ ń bẹ́ẹ̀ bì oníṣẹ́ àfihàn rẹ̀ láfi mọ́ kíra wa wípé ó dàbọ̀ fún ti àsìkò yìí.